A kọ̀ láti ṣe ní ti ìrápẹ́ láti jẹ́ kí àwọn ẹbí àti ará kọ́ mọ̀ pé state government láti office chieftaincy affairs sí local government ìdádúró tó fún wa tẹ́lẹ̀ pé ká ní sùúrù lórí ọ̀rọ̀ Awujale pé wọ́n ti gbé kúrò wọ́n lè ti fún wa ní lẹ́tà tuntun. Lẹ́tà yẹn rèé ó ti bẹ̀rẹ̀ láti on the 6th òun ló fi mú wa kíákíá ká fi lọ ṣe ètò 12 Monday ní Bistro Hall ní èyí gangan meeting yìí ó wà fún àwọn ará àti ẹbí tó jẹ́ bona fide member Fusengbuwa láti gba access card wọn. Àwọn tí P.R.O máa ń lọ kiri tó attendance àti gbogbo yẹn ló wà important because a ṣò pé ẹ ti ń wá sí meeting wa tó ti yẹ ìsà fún everybody tó wà bí kàn understand pé àwa nìkan kọ́ là ń bọ̀ ní all so ó ní limit of cards tó bọ́ sí site wa ní ilé ńlá bí Awujale aspirants and candidates wọ́n ti gba títí wọn lọ́dọ̀ Alhaji Mutiu èyí tó bá dẹ̀ tí gbanú wọn kó wá sí ọmọ kan ṣe contact àwọn screening committee kọ́ lọ gba káàdì wọn àbí secretary kọ́ lọ gba káàdì tí wọn. Àǹfààní wà fún ẹlòmíì náà kó rán èèyàn wá tó bá ti lè pè tó pe àwọn tó jẹ́ member committee pé èmi ni mo rán ẹni báyìí wá o kó wá gba because ní ìjọ Monday yẹn àṣẹ tó wá láti state government ni pé kò sí aspirant kankan tó máa wá sí hall yẹn o ẹ jẹ́ ká mọ̀ yẹn dájú báyìí o because a fẹ́ kí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sí àwọn candidate wa a fẹ́ ìjà a fẹ́ pé wọ́n bá mi kankan because àwọn tó jẹ́ the best candidate fún wa àmọ́ Ọlọ́run nìkan ló mọ̀ àárọ̀ ọ̀la bá ṣe wà bíbá yìí ní agbára Ọlọ́run gbogbo alaba jí láàárọ̀ ọ̀la but Ọlọ́run ló mọ̀ èèyàn méjì wọ́n gba káàdì wọn wọ́n wá sí hall wọ́n máa gborúkọ aspirant one by one àwọn tó méjèèjì á jáde á sọ èmi ni mo wá propose àti fún ọ ní ìkọ́tọ́ máa kà ìkejì á lè sọ pé èmi ni mo second ẹ̀ dà wọ́n á rí kọ́ lórúkọ wọn. Àwọn local government wà ń bẹ̀ according to the law òfin wọn ò wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ o wọn ò dẹ̀ ní sọ̀rọ̀ wọ́n máa jẹ́ observer àti recorder torí gbogbo ẹ̀ lọ́ máa record one by one. Ọ̀rọ̀ lọ orúkọ mẹ́rin ni gbogbo yẹn irọ́ ni story ni ní agbára Olódùmarè àti gbogbo àwọn tiwa níbí nílé àgúnṣe bíi bíbà nílé ńlá àti àwọn tó wá látọ̀dọ̀ wọn olórí ẹbí yòókù láti join together gbogbo wọn lọ́ba lórí àfọwájẹ́ o gbogbo wọn bá làbá kó gbogbo dọ́kúmẹ̀ntì wọn dẹ̀ ti sọ ìkọ́ta jáde àwọn tó jáde ṣàlàkó jáde wọn àbí kò ṣáà ṣe pé ọlọ́fọmúlẹ̀ torúkọ and unfortunately for us ní ìlú Ìjẹ̀bú a ṣe bí àwọn ti Ìbàdàn tó yẹ pé bàbá 90 ló tó ṣe 2 years another candidate la ṣe rí ni candidate lè má ju méjì gan lọ so ẹ ká kọ́ get yẹn right gbogbo ọmọ ẹnìkan jà ẹnìkan sọ story kan ẹ jẹ́ ká gbàgbé yẹn o ibi tá a lọ la kọ́kọ́ máa lọ tí wọ́n bá lọ́dọ̀ wọn fọ́ bá jẹ kọ́ wọn fọ́ bá jẹ́ máa pe àwọn aspirant wa kọ́ máa bá wọn sọ kọ́ máa ṣe gbogbo ẹ̀ ìyẹn Ìjẹ̀bú land ló ń ṣe yẹn because afọbajẹ ò represent wa wọn ò ṣe family wa títí wa làwa ti ṣe nǹkan tó fi sọ fún wa ká ṣe là ń ṣe bẹ́ẹ̀ kọ́ òfin ní ká screen àti screen àbí Alhaji Mutiu àti screen òfin ní ká ṣe nomination àti bẹ̀rẹ̀ Ọlọ́run fún wa ṣe jọ Monday gbogbo àwọn tó wọ́n fẹ́ dàrú màá yá ọ̀rọ̀ president Russia ó ní anybody ni ó lè ṣe anybody ni Ọlọ́run lè dáríjì but business tòun ní kóun tètè ràn wọn sọ́dọ̀ Ọlọ́run kó tètè dáríjì wọn Putin so níjọ́ Monday ní ẹnu gate yẹn ẹni tó bá ní business bẹ́ẹ̀ kó máa bọ̀dà láti wá o torí àwọn tó fẹ́ tètè rányàn lọ sí ọ̀dọ̀ Ṣíléke àwọn ọlọ́wà ní gate ọ̀pọ̀ṣọ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ ṣe civil defence sójà ní gómìnà fún wa tó o bá ti ní access card má tiẹ̀ bọ́dà láti wá sórí street yẹn jókòó sí ilé ẹ. àríbá ti ṣe àrọ́nà gbégbà àájìfà àájọ̀fẹ́ àwa ń jẹ ayé ọba jẹ́jẹ́ àwa mọ Fusengbuwa o àwa ń jẹ ayé ọba mẹ̀dọ́mẹ̀dọ́ àwa mọ Fusengbuwa o kò sọ lọ́jẹ̀ tí ó pa ọmọ Fusengbuwa afẹ́ni èṣù bá ń ṣe afẹ́ni èṣù bá ń jì
náà lọ yẹ o ẹni kúkọ yìí o ẹni tí àárẹ̀ o àìsàn ní ṣe wá o ìjókòó yìí kọ́ á ní ìtúkà o táwọn máa jọ táwọn máa lè kun lówó gbogbo àwọn àgbààgbà tó wà níjókòó òkì wọn o bá mi sọtẹ gbogbo yẹyẹ wọn mọ kí aláyọ gbogbo yìí mọ kí o àríbá ti ṣe àrọ́nà gbégbá àdúrà wa gbà ó ayọ̀lá fi bẹ̀rẹ̀ ọdún ayọ̀lá máa fi parí rẹ̀ ọ̀la yìí náà ti ná. Meeting èyí kò ń ṣe meeting gbọ̀ngàn, it's not really a meeting. Ní sáìdì àwọn ẹlòmíì pátí lọ́wọ́ ṣe, so kò yẹ káwọn náà ká jókòó gogoro ọ̀tún lọ. A kọ̀ láti ṣe meeting ráńpẹ́ láti jẹ́ kí àwọn ẹbí àti ará kọ́ mọ̀ pé state government láti office chieftaincy affairs sí local government ìdádúró tó fún wa tẹ́lẹ̀ pé ká ní sùúrù lórí ọ̀rọ̀ Awujale pé wọ́n ti gbé kúrò wọ́n lè ti fún wa ní lẹ́tà tuntun. Lẹ́tà yẹn rèé ó ti bẹ̀rẹ̀ láti on the 6th òun ló fi mú wa kíákíá ká fi lọ ṣe ètò fún on the 9th Monday àbí 12 Monday ní Bistro Hall ní èyí gangan. Meeting yìí ó wà fún àwọn ará àti ẹbí tó jẹ́ bona fide member Fusengbuwa láti gba access card wọn. Àwọn Awujale aspirants and candidates wọ́n ti gba títí wọn lọ́dọ̀ Alhaji Mutiu. Èyí tó bá dẹ̀ tí gbanú wọn kó wá sí ọmọ kan ṣe contact àwọn screening committee kó lọ gba káàdì wọn àbí secretary kó lọ gba káàdì tí wọn. Àǹfààní wà fún ẹlòmíì náà kó rán èèyàn wá tó bá ti lè pè tó pe àwọn tó jẹ́ member committee pé èmi ni mo rán ẹni báyìí wá o kó wá gba because ní ìjọ Monday yẹn àṣẹ tó wá láti state government ni pé kò sí aspirant kankan tó máa wá sí hall yẹn o ẹ jẹ́ ká mọ̀ yẹn dájú báyìí o because a fẹ́ kí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sí àwọn candidate wa a fẹ́ ìjà a fẹ́ pé wọ́n gbà mí kankan because àwọn tó jẹ́ the best candidate fún wa àmọ́ Ọlọ́run nìkan ló mọ̀ àárọ̀ ọ̀la bá ṣe wà bíbà yìí ní agbára Ọlọ́run gbogbo alaba jí làárọ̀ ọ̀la but Ọlọ́run ló mọ̀. Àwọn tó jẹ́ ìjìnlẹ̀ wọ́n ní bá ṣe kùdà wọ́n ní torí àìmọ̀lá ní babaláwo fi dífá ojoojúmọ́. Ṣé mo try? Èmi náà ti wọ́n ní tẹ́lẹ̀ wọ́n ti pẹ́ lára ọjà àdọ̀ṣẹ́ èmi náà ti dọ̀ṣẹ́ lọ́dẹ. So nǹkan tó ṣẹlẹ̀ ní pé aláti fi ọ̀nà síbi tí ọ̀nà wà fọwọ́ aspirants and candidates wa kí àwọn èèyàn méjì wọ́n gba káàdì wọn wọ́n wá sí hall wọ́n máa gborúkọ aspirant one by one. Àwọn tó méjèèjì á jáde á sọ èmi ni mo wá propose àti fún ọ ní ìkọ́tọ́ máa kà. Ìkejì á lè sọ pé èmi ni mo second ẹ̀ dà wọ́n á rí kọ́ lórúkọ wọn. Àwọn local government wà ń bẹ̀ according to the law òfin wọn ò wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ o wọn ò dẹ̀ ní sọ̀rọ̀ wọ́n máa jẹ́ observer àti recorder torí gbogbo ẹ̀ lọ́ máa record one by one. Mo lè fẹ́ fi dájú pé gbogbo àwọn tó bá ṣe screening lọ́dọ̀ tí wa tí orúkọ wọn wà wọ́n ṣe screening wọ́n dẹ̀ pass through screening wa gbogbo wọn pátá lọ́ máa ṣe nomination wọn. So kẹ́rìbọ̀dì kọ́kọ́ mọ̀ yẹn náà kò sẹ́nìbọ̀dì tí bàbá jogbo yọ orúkọ ẹ̀ àbí wọ́n forúkọ ẹ̀ síbì kan orúkọ mẹ́fà lọ́rọ́ lọ orúkọ mẹ́rin gbogbo yẹn irọ́ ni story ni ní agbára Olódùmarè àti gbogbo àwọn tiwa níbí nílé àgúnṣe bí bíbà nílé ńlá àti àwọn tó wá látọ̀dọ̀ wọn olórí ẹbí yòókù láti join together gbogbo wọn lọ́ba lórí àfọwájẹ́ o gbogbo wọn bá làbá kó gbogbo dọ́kúmẹ̀ntì wọn
mo dẹ̀ ti sọ fún wọn kan wọ́n dẹ̀ tún ṣàlàyé yẹn fún yín torí ẹnìkan bí mi ó ní ẹ̀yin Fusengbuwa yìí ti ń pọ̀ o 60, 70, 80, 100 candidates kí ló dé mo dẹ̀ ṣàlàyé fún wọn mo ní ó dàbí ẹ̀ tí understand in the whole of family tó jọba ní ilẹ̀ ìpínlẹ̀ Ìjẹ̀bú land Fusengbuwa ló tóbi jù we are the biggest ẹ̀wọ́n dẹ̀ lọ́wọ́ history àwa láti lọ́ba jù nínú record ó dẹ̀ ti gbé 100 years almost 100 years láti jọba gbẹ̀yìn mo wá break ẹ̀ fún àwọn èèyàn kan láàárọ̀ yìí which is part of the thing that máa tẹ́lẹ̀ máa sọ fún kẹ́yìn náà máa sọ fún àwọn èèyàn pé tẹ bá yọ 125 years nínú 100 4 times lè máa rí 25 years bẹ́ẹ̀ mi ṣe wà wájú yìí mo wà ní 60 years old tẹ bá fi 25 sí ó di 85 generation ẹ̀ ti lọ bá adẹ̀ni mẹ́ta arú ẹ̀ tó tún kù lẹ́yìn yẹn so definitely a máa pọ̀ ọgbọ̀gbọ̀ máa pọ̀ nǹkan tá a ní la máa gbé sílẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé àwọn Fusengbuwa ẹ̀ burú wọ́n pọ̀ bí wèrè nǹkan tá a jáde àwọn tó jáde ṣàlàkó jáde wọn àbí kò ṣáà ṣe pé a lọ formulate orúkọ and unfortunately for us ní ìlú Ìjẹ̀bú a ṣe bí àwọn ti Ìbàdàn tó yẹ pé bàbá 90 ló tó ṣe 2 years another candidate la ṣe rí ni candidate lè má ju méjì gan lọ so ẹ kà kọ́ get yẹn right gbogbo ọmọ ẹnìkan jà ẹnìkan sọ story kan ẹ jẹ́ ká gbàgbé yẹn o ibi tá a lọ la kọ́kọ́ máa lọ tí wọ́n bá dọ́dọ̀ wọn fọba jẹ kọ́ wọn fọba jẹ máa pe àwọn aspirant wa kọ́ máa bá wọn sọ kọ́ máa ṣe gbogbo ẹ̀ ìyẹn Ìjẹ̀bú land ló ń ṣe yẹn because afọbajẹ ò represent wa wọn ò ṣe family wa títí wa làwa ti ṣe nǹkan tó fi sọ fún wa ká ṣe là ń ṣe bẹ́ẹ̀ kọ́ òfin ní ká screen àti screen àbí alájì kùtì àti screen òfin ní ká ṣe nomination àti bẹ̀rẹ̀ ọlọ́wà fún wa ṣe jọ Monday gbogbo àwọn tó wá fẹ́ dàrú màá yá ọ̀rọ̀ president Russia ó ní anybody ni ó lè ṣe anybody ni ọlọ́run lè dáríjì but business tòun ní kóun tètè ràn wọn sọ́dọ̀ ọlọ́run kó tètè dáríjì wọn Putin so níjọ́ Monday ní ẹnu gate yẹn ẹni tó bá ní business bẹ́ẹ̀ kó má bọ̀dà láti wá o torí àwọn tó fẹ́ tètè rán yàn lọ sí ọ̀dọ̀ Ṣíléke àwọn ló wà ní gate ọ̀gbọ́nsẹ̀ ọlọ́pàá ọ̀gbọ̀nẹ́sẹ̀ civil defence sójà ní gómìnà fún wa tó o bá ti ní access card má tiẹ̀ bọ́dà láti wá sórí street yẹn jókòó sí ilé ẹ àwọn press máa wà bẹ́ẹ̀ kó tó di aago mẹ́rin gbogbo tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́ máa tún jáde àbí bẹ́ẹ̀ ni kọ́sà so tí wọ́n yẹ ti dé ẹnu gate tó ti fi access card ẹ wọ̀n wọ́n ní bistro ẹ máa wọlé láyọ̀ àtàlàfíà tẹ bá dé gate ẹ tún máa pàdé second security láti wọnú hall wọ́n máa gba káàdì access ẹ lọ́wọ́ ẹ wọ́n máa fún ẹ ní káàdì wọ́n máa ń lo pàtí yẹn wọ́n máa fi sí ẹ lọ́wọ́ ìkọ́ta tẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé àfẹ́ kọ́ wọn kan kọ́ tún wá wé wọn jáde kọ́ wá lọ máa pàṣẹ káàdì yẹn sẹ́nìkan kí yẹn tí wọ́n fẹ́ lò ó padà because àwọn sójà ò ní wo bí wọ́n ti máàkì káàdì yẹn ọ̀nà tó oníkáàdì yẹn lọ́wọ́ wọlé tó bá dẹnu gate wọ́n gba káàdì yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á tún sínú rọ́bà wọ́n á fún ẹ ní táàgì ọwọ́ yẹn ṣòpé o wà pẹ̀lú fáì láti wà nílé táàgì ọwọ́ yẹn o lè lọ tọ́ílẹ̀tì kó jáde ṣé ẹ̀kọ́ tó ń sọ yẹ yín because kò ti ní táàgì ní ọwọ́ kò tí táàgì ọwọ́ yẹn bá já wọ́n lè má jẹ́ kó wọlé wọ́ ọ so ẹ̀yin kábíyèsí dédé ẹ kìlọ̀ fún ọ̀wọ́n tẹ fún ní access card tó fi wá nominate yín pé kọ́ má ṣàṣe má ṣe tó máa di táìtọ̀ ń porúkọ yín tí wọn ò ní rí bóyá inú second àbẹ tó ń propose wọn ò ní dúró de anybody o wọn ò ní dúró de anybody once the mission start tó bá lọ wà fortunate pé number 5 lórúkọ ẹ wà tó ń pọ orúkọ ẹ tí àwọn tó yẹ kó wá ṣe òsè mbẹ wọn á bọ́ sí number 6 wọn ò ní padà sí number 5 o because we don't want to sleep there àdẹ̀fẹ́ tó síbẹ̀ títí di ọjọ́ tí
Jésù máa fi dé. So gbogbo àwọn small things yìí ló kọ́ sí meeting èyí. Fún ti àwọn ẹbí, ẹ ní right, ẹ ní àǹfààní, ẹ dẹ̀ ní ẹ̀tọ́, that is the word, ẹ̀tọ́, not àǹfààní. Ẹ ní ẹ̀tọ́ láti witness ẹ̀ ní nǹkan tí àwọn ẹbí yìí ṣe fún nomination àwọn Awujale. Ẹlòmíì àfi sọ lọ́jọ́ wájú pé mo wà ń bẹ̀ náà yóò tó ń ṣe nomination. Mo gbórúkọ ẹni báyìí. Ṣé ó ti yé yín? It's a record. Àwọn olórí ẹbí wa, secretary, àti àwọn ọlọ́mọ, àwọn tó jẹ́ regular members, tó ń wá sí meeting, tó ń korúkọ, tó ń ṣe káàrò, wọ́n ṣe gbogbo ẹ̀. Àwọn ọlọ́kọ́kọ́ lẹ́tọ̀ọ́ sí káàdì. Ẹni tó wà ní tó kọ̀ ló pé bí a torí kọ́ fẹ́ gbé káàdì lẹ́yìn òun fẹ́ wá sáré ìjàgbá. Ó lè rí o, ìsọ̀kẹ́ kò lè rí o. Wọ́n á ní sùúrù náà kí àwọn tó orúkọ wọn yọ lórí àbí kí lè máa pe register. No, register sir, register. Register tí P.R.O máa ń lọ kiri tó attendance àti gbogbo yẹn ló wà important because a ṣò pé ẹ ti ń wá sí meeting wa tó ti yẹ sir. Fún everybody tó wà bí kàn understand pé àwa nìkan kọ́ là ń bọ̀ ní all so ó ní limit of cards tó bọ́ sí site wa ní ilé ńlá bí wọ́n á try best wọn láti pín accordingly tó ti yé so that everybody tó bá gba card kan wá àwọn tó bá ráyè láti tó bá ní àǹfààní sí láti lè wá kọ́wọ́ náà bá àwọn tó lọ kọ́ bí wọ́n wo tẹlifíṣàn kọ́ wo rédíò gbogbo ẹ̀ ló máa wà lórí ẹ̀ ó wà important because kò ní dá káàkiri sọ pé torí àwọn tó wá lè ní sí bíbá làwọn àbẹ̀sí máa pín káàdì kan fún no aláti pín fún àwọn tó jẹ́ regular attending members àwọn tó ń wá ní ìgbà tí ilé ta wà nú ẹ̀ tí kò sí níbẹ̀ nínú òjò tá nú ọ̀rùn tá lè jókòó síbẹ̀ láti ṣe meeting olùwádìí ìjọ ìbá ìkan máa ní kó máa wọlé sí ìjọ ìkan ṣe so bá ṣe máa ṣe nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi ń gbà nímọ̀ràn pé lẹ́yìn ọbádẹ ti ṣe gbogbo yẹn tán tí wọ́n ti gbé gbogbo líìsì lọ ẹ̀rọ ti gbé kò ṣe líìsì tì í nìkan wọn ò lè ṣe líìsì separate wọ́n dá gbogbo ẹ̀ pọ̀ wọ́n kó gbogbo ẹ̀ lọ́kọ̀ ní àdúgbò lọ́wọ́ náà pé a ti yìnbọn nínú gbogbo process yẹn a lot of things wà táwọn èèyàn fẹ́ sọ kò síbi tí a bá ti gádà pọ̀ báyìí either ní ẹbí àbí ní business àbí ní politics tí anybody ò ní ní nǹkan tó ń ta lọ́kàn àbí nǹkan tó ń bí nínú wọ́n èyí ò ṣọjọ́ yẹn o wọ́n jáwọ́ ẹ máa gbẹ láti ẹ gbọ́ àwọn documents wà wọ́n tuntun send sí office auditor general l'Abuja láti ti débẹ̀ láti ti rí pé kò sí kankan tó lè ṣẹlẹ̀ because nǹkan tá ti dì láti lé wọ́n di ẹrù wa dáadáa wọ́n fi bàá jẹ́ wọ́n ṣe meeting èyí kan fi pín card kó wá di pé ìgbà ẹnìkan sọ pé kìíní kan ẹnìkan ṣe kìíní kan wọ́n wá di ọkọ̀ níyàn àwọn press wà bí wọ́n á record ẹ̀ wọ́n á níṣẹ́ ti ní báwọn Fusengbuwa yìí o wọ́n serious tí wọ́n ti pọ̀ jù. fún jù làwọn tó yẹ kó ti ń wá sí. Ẹjọ́ ká ní lọ́kọ̀ o ẹ̀ẹ̀dẹ̀ká méjì méjì o.
For the next time, we come and talk about it. You. Hello.